Ọ̀ṣun gangan fúnra ara ẹ̀ ló sọ mí di nǹkan tí mo dà lénìí. Mo wá s'Óṣogbo pẹ̀lú one shilling sílè kan. Mo ní Ọ̀ṣun tó bá lè sọ mí di ńlá, màá máa sọ̀rọ̀ orúkọ ẹ̀ káàkiri gbogbo àgbáyé. Ìfẹ́ rò pé kíní wọ́pọ̀ ṣáájú àsìkò yìí, àwọn tó ń fi ìlẹ̀kẹ̀ ya àwòrán báyìí, ṣẹ́yìn lẹ bẹ̀rẹ̀ rẹ̀ ni àbí níbo lẹ ti kọ́kọ́ rí? Ọ̀gá wa pátápátá ó wà l'Óṣogbo. Ìyẹn ọ̀gá wa Jimoh Ibrahim. Ṣé wọ́n sì ń bẹ láyé dì sí? Ó wà láyé. 99 houses, family houses ló wà ní ìlú Òṣogbo tó jẹ́ pé ilé kọ̀ọ̀kan ni wọ́n ṣe aró. Òṣogbo ìlú aró. Aró ń bẹ l'Óṣogbo, l'Óṣogbo ṣe ń wu ní lọ. Oyè bíi 6 ni mo ti jẹ. Oyè àkọ́kọ́ ni yèyé ọba of Ògìdìlà. Ṣé ẹ mọ̀ pé àdìrẹ symbol yìí ọ̀nà ni. A ní egun ẹja, a ní pílà mọ̀pó, síbí, iyọ̀ ló ń yọ, àwọn design ló ń jẹ́ bẹ́ẹ̀ yẹn o. Orí mi pé súnbèbè, yàrínì, agboolé, gbogbo oríṣiríṣi symbol àdìrẹ ló ní orúkọ. Òṣogbo ni ọ̀gá, ṣùgbọ́n Abẹ́òkúta wọ́n sọ pé àwọn lọ̀gá, ṣùgbọ́n torí pé Òṣogbo ìlú aró, workshop 4 ni mo ní. Workshop àkọ́kọ́ yìí ó wà ńbẹ̀ báyìí, tẹ́ bá débẹ̀ ẹ máa rí ó kéré jù èèyàn 150 tí wọ́n ṣe àdìrẹ, òun ni wọ́n fi ń jẹun. Ọba Morocco ó wá bí instead kó lo ọjọ́ kan, ó lo ọ̀sẹ̀ kan. Tó bá ti dé yóò wá ní òun fẹ́ sùn sí gallery. Ó ní níbi tí wọ́n lè sùn bí, ó ní òun ò fẹ́ kúrò kéré jù ní ẹ̀rin ọdún. Tá a bá ní òyìnbó nìkan, wọ́n lé ní 100,000. Mo fẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé ààrẹ orúkọ aṣọ ti wà nìyẹn. Ankara orúkọ yẹn wá láti Ghana. Ẹ kú dédé wòye o, Israel Ayanwuyi lórúkọ mi, adúpẹ́ ẹ lọ́wọ́ Olódùmarè. Ní àsìkò yìí, a ń fẹ́ ní ìtàkùrọ̀sọ pẹ̀lú àgbà ọ̀jẹ̀ kan lára àwọn tó ń ṣiṣẹ́ ọnà àti oríṣiríṣi iṣẹ́ tó ní ṣe pẹ̀lú àwòrán ní ilẹ̀ wa. Mo ní inú dídùn àti oríyá púpọ̀ láti wà pẹ̀lú màmá Níkẹ́ Davis Okundaye. Màmá a kí yín, ẹ kú dédé wòye. Ẹ ṣé. Ṣé dáadáa lẹ wà? A dúpẹ́. Ẹ kú ọjọ́ mẹ́ta wá. Ẹ ṣé. Olódùmarè ó jẹ́ ká rí yín pẹ́. Àmín o. A ti máa ń gbọ́ Níkẹ́ Agalare lọ́tùn lósì, ọmọ yín làwa jẹ́. Ṣùgbọ́n máa fẹ́ kí ẹ bá mi ṣàlàyé bó ni Níkẹ́ Agalare ṣe bẹ̀rẹ̀, bó lẹ ṣe bẹ̀rẹ̀. Ẹ ṣé gan-an. Ní ìgbà tí wọ́n bí mi ní 23rd of May, which ọjọ́ 23 oṣù karùn-ún ọdún 1951, 1951. So àwọn òbí mi ni wọ́n ṣiṣẹ́ aró, àdìrẹ, asíndẹ̀mádé àti aláwòrán. So nígbà yẹn, ìgbà tí ọmọ bá ti ń dàgbà, education tí wọ́n kọ́kọ́ máa ń fún ọmọ, ìyẹn ní nǹkan àṣà ìbílẹ̀ tí wọ́n kọ́kọ́ máa ń kọ́ ọmọ ni pé tí bàbá ẹ̀ bá ń ṣe carpenter, yóò ní lọ mú hammer wá, lọ mú kíni wá. Iṣẹ́ ìdílé. Iṣẹ́ ìdílé. Tó bá sì ṣe olóúnjẹ ni, yóò ní lọ fọ kó wá. Bírú èmi ní sọ máa yan lèmi. Àwọn kọ̀ọ̀kan gbélù kékeré fún ẹ tó mọ̀ tẹ̀lé wọn lọ òde. So bí iṣẹ́ tèmi ti bẹ̀rẹ̀ nìyẹn. So ìgbà tí mo máa fi tó ọmọ ọdún 6, màmá mi ṣaláìsí. Àbúrò màmá tó bí mi, ó lọ́kọ sí Òṣogbo nísàlẹ̀ Àgbàrá. Wọ́n ti gbé mi wá sí Òṣogbo nìyẹn. Mo tún lọ ọdún 2 ńbẹ̀, wọ́n tún gbé mi lọ Ṣẹ̀dẹ̀ ní ọ̀dọ̀ àbúrò bàbá tó bí bàbá mi. Òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ Àlàáfíà Tayo bread ní gáràjì, old gáràjì nídìí òsì ní Ẹdẹ. So àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe ní Òṣogbo Ẹdẹ nígbà yẹn ni àdìrẹ. Wọ́n wà lọ tà ní Ìdíṣẹ̀kẹ̀. So obìnrin òyìnbó èyí tí wọ́n ń pè ní Àdùnní Olórìṣà. Àdùnní Olórìṣà, Susan Wenger. Ó wá sí Naija ní 1950. Ọkọ ẹ̀ ń ṣe lecturer nìbàdàn. Òun wá kọ́ àdìrẹ ní Ẹdẹ ní agboolé National Bank níbẹ̀ yẹn, ṣùgbọ́n ilé tó wà lẹ́yìn National Bank yẹn, ibẹ̀ ni àwọn aláró yẹn wà àti aládìrẹ. Ó ti wá kọ́ àdìrẹ ńbẹ̀. So ìgbà tó wá dé Òṣogbo, àbúrò mọ́dà mi
wá ní àwọn náà kọ́ òyìnbó ìníṣẹ́. Mo bá ní kó mú mi lọ sọ́dọ̀ ẹ̀, mi tí ju bí ọmọ ọdún 10 ńgbà yẹn. Wọ́n ti wá mú mi lọ sọ́dọ̀ ẹ̀ ni mo bá sọ fún pé èmi náà fẹ́ dàbí tiyín o. So ló bá ní iṣẹ́ wo ni mo ń ṣe. Mo wá ní àwòrán, àdìrẹ aláwòrán lèmi ń ṣe. So ó bá wò ó ní iṣẹ́ yìí lè gbé ẹ débi gíga o, ṣùgbọ́n fojú sí o, ọ̀pọ̀lọpọ̀ sùúrù ló máa ní o, ṣùgbọ́n èrè wà bẹ́ẹ̀. Pé iṣẹ́ tóun wá kọ́ ní Nàìjíríà ni pé òun ayàwòrán lòun láti ìlú òun. 30 years old ni màmá ń gbà ní ọmọ 30 ọdún. Ó wá ní tí o bá lè fojú sí iṣẹ́ yìí o lè sọ ẹ́ di ńlá. Bí mo ti bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́ yẹn díẹ̀. Ìgbà tí mo fi máa parí primary school, kò sí mo ti lè lọ sí school sí torí pé àwọn bàbá tó bí mi lọ́mọ kò lówó lọ́wọ́. Àwọn iṣẹ́ aláwòrán yìí tá a sì ń sọ pé Asíndẹ̀mádé kábíyèsí ni wọ́n ń ṣe fún. So tí wọ́n bá ti ṣe wọn ò lè gbowó. Bí màmá tó bí mi nínú gan wọ́n fi fún un gẹ́gẹ́ bí ìyàwó ni torí pé kò lówó tó lè fi fẹ́ yàwó. So wọ́n ti fojú sí bí màmá yẹn ní wọ́n ṣiṣẹ́ yìí o. Iṣẹ́ yìí lè sọ ẹ́ di ènìyàn ńlá lọ́jọ́ iwájú. Mo ti fojú sí nìyẹn. Bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ náà. Bí mo ti bẹ̀rẹ̀ ni. À ń gbọ́ Níkẹ́ Òṣogbo. Kí ni àpèjá Níkẹ́? Ṣóyè Níkẹ́ ni àbí Ọlá Níkẹ́? Oyè Níkẹ́ ni torí pé bàbá tó bí màmá mi ọba ìlú ni. So oyè Níkẹ́ ni tèmi. Oyè Níkẹ́ ni. Ṣùgbọ́n ṣé ẹ jẹ oyè kan bì kan ni? Oyè ibo ni? Yóò wù mí láti mọ̀. Ok, oyè bíi 6 ni mo ti jẹ. Oyè àkọ́kọ́ ni yèyé ọba of Ògìdìland. Ògìdì, èyàn ní ìlú abínibí yín. Ní Kogi. Then oyè kejì ni Ìjùmú. Gbogbo local government tó wà tó ń lọ bí 59 villages and town. So wọ́n fi mí ṣe yèyé Agbáṣàga. Yèyé Agbáṣàga. Ní Ìjùmú. So oyè ẹ̀kẹta ni yèyé Mètò. That is ní Ọ̀ṣun. Ẹ̀kẹrin ni yèyé Ọ̀nà ní Ìkàtẹ́. Ìkàtẹ́ ń bí. So ẹ̀karùn-ún ni yèyé Aládìrẹ Aró àti Agbáṣàga ní Ọ̀ṣun state, gbogbo Ọ̀ṣun state kì í ṣe Òṣogbo nìkan. Ìpínlẹ̀ Ọ̀ṣun. So mo tún wá jẹ oyè ọba àṣà of Ìdó Ọ̀ṣun kingdom. Ìdó Ọ̀ṣun. Ọba àṣà, Ọbalùfọ̀n of Ìdó Ọ̀ṣun kingdom. Mo ní gbogbo certificate. Bó ni kí ni ìbáṣepọ̀ yín pẹ̀lú Òṣogbo yàtọ̀ sí pé bẹ́ẹ̀ lẹ dàgbà sí? Mo rí pé òun gan ló ní ipa púpọ̀ tó kó nínú ìbẹ̀rẹ̀ iṣẹ́ yín nǹkan àti pé pẹ̀lú Ọ̀ṣun fúnra rẹ̀, kí ni ẹ lè bá wa pín láàrin wọn? Ọ̀ṣun gangan fúnra ara ẹ̀ ló sọ mí di nǹkan tó mo dà lẹ́nu. Ìyẹn Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀. Ọ̀ṣun Olóyè Ayọ̀. So ìgbà tí mo dé Òṣogbo, gbogbo àwọn èèyàn máa ń sọ pé ibì kan wà o, odò kan wà o tó ń fúnyàn níre o. Mo bá ní kí wọ́n mú mi lọ bẹ̀. Ìgbà tí wọ́n máa mú mi dé Ọ̀ṣun, èmi náà wá ń sọ fún Ọ̀ṣun pé mo wá s'Òṣogbo pẹ̀lú 1 shilling sílé kan. Mo ní Ọ̀ṣun tó bá lè sọ mí di ńlá, màá máa sọ̀rọ̀ orúkọ ẹ̀ káàkiri gbogbo àgbáyé. Mi ò ní nǹkan tí mo fẹ́ fún ẹ o, ṣùgbọ́n màá mú ẹyin sísì ni wọ́n tẹ ẹyin ẹdìyẹ ń gbà yẹn. Mo ní màá mú ẹyin kan wá, màá wá fún ẹ o. So mo wá sọ fún odò fúnra mi. Ìgbà tí mo wá máa fi lọ ìlú òyìnbó àkọ́kọ́ tí mo dé, mo mú ẹyin yẹn mo lọ fún àwọn tí ń bọ Ọ̀ṣun. Mo wá ní ẹ̀jẹ̀ tí mo jẹ́ nì. Wọ́n bá ní wọ́n ṣàdúrà sí i. Wọ́n bá ní kí n máa lọ. Mo tún wá padà lọ s'Ọ̀ṣun. Mo ní Ọ̀ṣun, mo fẹ́ lọ ìrìn àjò tí mo fẹ́ lọ yìí, mi ní kọ́bọ̀. Ṣùgbọ́n mo mọ̀ pé ẹ̀yin Ọ̀ṣun ẹ bá mi wá èèyàn tí yóò gbé mi lọ. Torí iṣẹ́ ọnà tí mo ń ṣe, àwọn èèyàn mi ti ń lọ ìrìn àjò, ṣùgbọ́n nínú àwọn ọkùnrin ló lọ, kò tí ì sóbìnrin tó lọ. So mo bá padà lọ. Mo ní Ọ̀ṣun
tó bá lè jẹ́ kí n rìnrìn àjò màá mú sílé mẹ́ta wá 3 shillings mo ní màá mú wá tí n bá ti lọ ìrìn àjò yẹn tí n bá ti dé màá mú wá màá wá dà sí odò fúnra mi. So nígbà tí ìrìn àjò àkọ́kọ́ tó fẹ́ ṣẹlẹ̀ ní 1972 kò lọ so mo bá tún lọ sí Ọ̀ṣun mo ní wọ́n ẹnìkan tún fẹ́ mú mi lọ sí kinní o wọ́n bá ní àwọn èèyàn sáà ń jowú pé rárá kò sáyè màmá tó ń ṣàdúrà yẹn ó ní kí n mọ́ wọ̀rí ó ní ìrìn àjò míì ó ṣẹlẹ̀ ó ní Ọ̀ṣun ti dá mi lójú pé ó fi dá òun lójú pé ìrìn àjò míì ó ṣẹlẹ̀ so nǹkan tó jẹ́ kí n máa sọ̀rọ̀ Ọ̀ṣun ni pé téèyàn bá gbàgbọ́ gbogbo nǹkan téèyàn bá ń fẹ́ ló máa rí. Àwọn obìnrin kan wá sí Ọ̀ṣun ní 1970 wọ́n gbọ́ tí wọ́n ń kọrin Ọ̀ṣun Ọ̀ṣun kò fún mi lọ́mọ gbẹ́jọ́ àwọn ló ń kọ bẹ́ẹ̀ yẹn wọn ò mọ̀ ṣe o tó mọ̀ pé Ọ̀ṣun dé ọlọ́mọ yọyọ Ọ̀ṣun wá fún mi lọ́mọ wá gbogbo nǹkan téèyàn bá ti béèrè lọ́wọ́ Ọ̀ṣun lọ́ṣun mọ̀ ṣùgbọ́n o gbọ́dọ̀ jẹ́jẹ́ tó bá lè ṣe nǹkan báyìí fún mi nǹkan báyìí ni màá wá ṣe so mo wá ní kí wọ́n dá májẹ̀mú wọ́n ṣàdá májẹ̀mú fúnra wọn mo ní kí kálukú sọ fún odò fúnra ẹ̀ pé tí wọ́n bá ti gbàgbọ́ pé Ọ̀ṣun náà ló gbé mi débi tí mo dé yìí o torí gbà tí mo dé Òṣogbo mo ń ṣe lébùrà mo ń pọnmi tọrọ ní kíní àgbá kan so àwọn náà bá ní tí Ọ̀ṣun bá lè ọ̀gá wọn is 50 by then Barbara Antia wọ́n ní kò lè lóyún wọ́n ní fún ọkùnrin lóyún wọ́n ti ṣe operation bíi mẹ́ta fún tí wọ́n yí ilé ọmọ yẹn padà so wọ́n ní kò lè bímọ ó bá ní òun sáfẹ́ bímọ tó wọ́n wá ní kó jẹ́jẹ́ ó jẹ́jẹ́ pé tóun bá lè rọ́mọ ìbí o òun ó wá ṣe fíìmù lórí Ọ̀ṣun bí Ọ̀ṣun ti ń fúnyàn lọ́mọ òun ó sì sọ ọmọ yẹn ní omi so àwọn èèyàn ẹ̀ 20 obìnrin ló kó wá sí Naija gbogbo wọn nígbà tí wọ́n délé ni wọ́n lóyún o àtọ̀gá gbogbo wọn ló lóyún ó kọ́kọ́ lóyún àkọ́kọ́ yẹn ó bímọ yẹn ó wá ní 1977 ó wá ṣe fíìmù lórí Ọ̀ṣun pé ẹ̀jẹ̀ tó ń jẹ́ nù láti fi òkìkí Ọ̀ṣun kan káàkiri gbogbo Amẹ́ríkà so ó ṣe fíìmù yẹn ó sọmọ ẹ̀ ní omi tútù Omiṣadé ó tún wá béèrè ọmọ mi ó tún bí obìnrin ó lóun fẹ́ obìnrin ó sì bí obìnrin ó wá kọ pè ní Omiṣadé omi nínú àwọn gbogbo wọn Ọ̀ṣun Wálé Ọ̀ṣun Bùnmi Ọ̀ṣun gbogbo wọn sásọmọ wọn ní orúkọ Ọ̀ṣun so bí ti Ọ̀ṣun ti jẹ́ nìyẹn ṣùgbọ́n ní orí iṣẹ́ ọnà yìí ìgbà tí mo dé Òṣogbo gbogbo àwọn tó jẹ́ oníṣẹ́ ọnà nílùú Òṣogbo tó jẹ́ ayàwòrán ọ̀kan nínú wọn ni mo fẹ́ ń gbà yẹn ìgbà tí mo wá fẹ́ yẹn òun sọ fún mi pé kí n wá máa bá òun ṣe àdìrẹ torí ó ti rí iṣẹ́ àdìrẹ mi ó ní òun fẹ́ máa fi ṣe kọ̀sítúmù fún àwọn ọmọ lórí stage so bí ó ti fi mí ṣe ọ̀gá workshop nìyẹn mo wá bẹ̀rẹ̀ sí bá ṣe àdìrẹ mi so díẹ̀ so ṣùgbọ́n ìjọ́ tí ó bá ti sílẹ̀ máa lọ tàdìrẹ mi ní Ìdíṣẹ̀kẹ́ àwọn Ìdíṣẹ̀kẹ́ yẹn ìgbà tí wọ́n fẹ́ gé igi yẹn a ní gómìnà kan tá a pè ní gómìnà gégigégi wọ́n ní kó mọ́ gé igi yẹn pé ìṣe símbọ̀ ibi tí wọ́n ti ń ta àdìrẹ nílùú Òṣogbo anybody tó bá wá sílùú Òṣogbo nígbà yẹn wọ́n mọ́ wá ra àdìrẹ lóṣogbo ni 99 houses family houses ló wà ní ìlú Òṣogbo tó jẹ́ pé ilé kọ̀ọ̀kan ni wọ́n ṣe aró Òṣogbo ìlú aró ń bẹ lóṣogbo ṣe ń wu ní lọ so aró ìlú ìgan Ọ̀ṣun láti mọ́ mú igi ẹ̀ tá a wà ti bọ̀lẹ̀ tí oníkálukú ó gbin ẹ̀lú sílẹ̀ torí ẹ̀lú ìlú ń di aró ni so bí kò nídìí kí n mọ̀ fagùn so èèyàn tí mo sáfẹ́ ó ń ṣe àyàwòrán èmi náà ń yà àwòrán sórí aṣọ ṣùgbọ́n tí ò bá ti sílé màá rọra ṣe àsìndẹ̀mádé mi mo ń ṣe ó ń kọjá kan dáàdì mi ń kọjá kan so ó sì tún ń ṣe kìíní so tí baálé wa ni ò bá ti sílé òru màá ṣiṣẹ́ tèmi ọ̀sán màá ṣiṣẹ́ tiwọn so mo ti bẹ̀rẹ̀ sí ṣe màá wá gbé pamọ́ so díẹ̀ torí pé wọn ò fẹ́ kí àwọn táwọn fẹ́ kó yìí ṣe aláwòrán ṣùgbọ́n ọ̀gá wọn gangan obìnrin ni Màmá Àdùnní ó ní ọ̀gá àwọn traditional
sacred forest àwọn tó ń ṣiṣẹ́ Ọ̀ṣun wọ̀nyẹn òkúta tó wà lọ́ṣun àwọn tó ń bo ilé Ọ̀ṣun tí màmá Àdùnní nìyẹn. Georgina níyàwó kejì òun ló kanlẹ̀ kọ́ àwọn Òṣogbo artist níṣẹ́ àwọn 7 ni wọ́n. Jacob Afọlábí, Bísí Fábùnmi, Jimoh Braimoh, Moraina, 77 Rufus Ogundele gbogbo wọn bẹ́ẹ̀ yẹn Georgina yìí ló kọ́ wọn níṣẹ́. Wọ́n ti artist ni wọ́n o ṣùgbọ́n wọn ò lè discover ara wọn pé artist ni wọ́n. So òun ló ṣojú wọn sí. bẹ́ẹ̀ ni so wọ́n tún wá iṣẹ́ yẹn tí wọ́n bá ti ṣe ní ọ̀sẹ̀ wọn kò wá sí kò wọ́n wà bá wọn ta. Ǹjẹ́ ṣì ní ìbáṣepọ̀ kan pẹ̀lú Ọ̀ṣun dìsìn bá a ṣe ń sọ̀rọ̀ yìí? a ti ń sọ̀rọ̀ yìí gan-an ní ẹni fíìmù bíi 3 tẹ́ bá wo Story with Pope Francis Pope tó ṣaláìsí wọ́n ní wọ́n yan èèyàn tí ó ṣe nǹkan àṣà ìbílẹ̀. Iṣẹ́ mi wà ní Vatican ní Italy. So ìgbà tí Pope tó wá láti Poland tó wá sí Ìbàdàn wọ́n ní kí n ṣe iṣẹ́ fèsì ẹ̀ pẹ̀lú ìlẹ̀kẹ̀ mo ṣe. Wọ́n ní kí n ṣe pẹ̀lú àdìrẹ alábẹ́là mo ṣe. Mo wá ní gbogbo ẹrù mi ti jóná ní Washington DC nígbà yẹn mo ti ń travel mo ti ń lọ mo ń dé. So mo wá ní iṣẹ́ ìmáa ṣe ṣùgbọ́n mi ì ní gbowó ẹ ṣáàjẹ́ kọ́wọ́ mi ó bá kíkan tí ẹ bọ́ kúkú lọ́wọ́. Gbogbo ẹrù mi tó jóná tí àwọn èèyàn tó mo tún mú èkísà tí mo bẹ̀rẹ̀ sí ṣe bíríkì pọ́npọ́n torí pé wọ́n ti mọ̀ mí lóṣogbo. Mi ì lè sọ fún yàn pé ẹrù mi jóná èmi tí mo ti lo mọ́tò kẹta. So mo bá mú èkísà mo bá ń lọ sí sẹ́kọ́ndà mo lọ ń ṣe labourer bẹ́ẹ̀ mo fi save little money owó little money tí mo save yẹn ni mo fi ra ìlẹ̀kẹ̀ tí mo fi ṣiṣẹ́. So ìgbà tí mo wá rí iṣẹ́ yẹn ó wá ní òun fẹ́ kí n ṣe nǹkan àṣà ìbílẹ̀ wọ́n wá tẹ̀lé mi lọ sọ́ṣun. Mo wá sọ fún wọn pé bí mo ti wá sí ìlú Òṣogbo bí Ọ̀ṣun ti ràn mí lọ́wọ́ ni o pé omi ni mo ń bù tó mo ń mu màá sì jẹ́jẹ́ pẹ̀lú kínní. Ó wà ní part 4 tó bá wò ó rí lórí YouTube. That is one bigger than Africa. Bigger than Africa. Ṣùgbọ́n mo tẹ̀lé mi lọ Ọ̀ṣun ṣùgbọ́n mi lè ṣe kí wọ́n mẹ́sàn Ọ̀ṣun. So mo ń wọ agbádá fún wọn bá ti máa ń lo agbádá gbáríyẹ kankan. So then àwọn kéde YouTube tó kù mi lè ṣe kí n mọ̀ tiẹ̀ dárúkọ Ọ̀ṣun kò ṣeé ṣe torí pé Ọ̀ṣun ti ṣe gudugudu méje yàyà mẹ́fà láàyè. Ó ní fọ́nrán kan náà tá a rí ní sẹ́yìn mi lè rántí ìgbà pàtó tẹ́ mú arábìnrin Natasha tó wà nílẹ̀gbìmọ̀ aṣòfin àgbà lọ sí odò kankan ó ń fa àtàkùrọ̀sọ lórí ayélujára tí mo gbọ́ láwọn èèyàn ní kò ṣeé ṣe bẹ́ẹ̀ kó mọ́ lágbára pé ọmọ Ọ̀ṣun ni ọmọ mo sì fẹ́ lérò pé eléyìí tọ́ka sí wípé káàkiri gbogbo ilẹ̀ Kogi ni àwọn Yorùbá wà láti nípasẹ̀ ìlànà àtọ̀ láàrin àwọn tó jẹ́ ìbátan wa ń bẹ. Ṣùgbọ́n ìmọ̀ bóyá lè kí Ọ̀ṣun àti Òṣogbo gan ní ṣókí. Òṣogbo ìlú aró ń bẹ lẹ́ṣọ̀gbọ́ lọ́ṣọ̀gbọ́ ṣé wo ní lọ Òṣogbo ìlú aró oró kí àṣàlà àrẹ̀mọ pẹ́ta àrípẹ̀tà mọ́pá Ọ̀ṣun Òṣogbo pẹ̀lẹ́ ọ̀wọ́ lọ́mọ yọyọ Ọ̀ṣun ṣẹ̀gẹ̀ṣẹ̀ olóyè ayò. Ọ̀ṣun idẹ o ṣé mo fà tó ń pe idẹ yẹn ni gold. Ẹni àwẹ̀dẹ kó tó wẹ̀ mọ́. Idẹ yẹn ò ní gold. So gbogbo nǹkan tó ń lọ fún Ọ̀ṣun tí èèyàn bá ti lọ sí Ọ̀ṣun tó bá ṣe ẹ̀dùn ṣé mọ̀ pé òkúta kìnní Ọ̀ṣun wà tí wọ́n fi ń ṣe àgbo yẹn tó bá tá ti fi òkúta yẹn tó gbé kòkò tó bomi sí gbogbo nǹkan tó bá ti ń fẹ́ tó bá ti bomi yẹn tó mú kò sí nǹkan tó bá ń fẹ́ tó ò ní rí gbà. So Ọ̀ṣun mo dúpẹ́ o gbogbo ibi tó ti gbé mi dé oore yeye Ọ̀ṣun o oore yeye Ọ̀ṣun o bẹ́ẹ̀ ni kò sí nǹkan téèyàn bá ti pe orúkọ wọn ní ogun òjàjà kókó wa lóró kiri ọmọ Ọ̀ṣun kì í ṣọ̀tẹ̀ ìgbà ẹ̀rú ní fọwọ́ ti lé
ìgbà aláàmú fọwọ́ tó gírí ìpínlẹ̀ Ọ̀ṣun dọ̀wọ́ wa. So Ọ̀ṣun gbogbo wa la parapọ̀, ogun òjàjà kókó wa rí. So Ọ̀ṣun yìí obìnrin ni, òun ló sì ń dáàbò fún gbogbo wa. Even tí ọjọ́ kan tí wọ́n lọ sí ààfin, wọ́n fẹ́ yọ táyà, wọn ò lè yọ, Ọ̀ṣun pọnmi kún gbogbo wọn nú. So Ọ̀ṣun ṣẹ̀ngẹ̀ṣẹ̀ bá mi ṣe, orí yèyé bá mi ṣe o, bá mi ṣe, Ọ̀ṣun bá mi ṣe, bá mi ṣe, Ọ̀ṣun bá mi ṣe. Bẹ́ẹ̀ ni nǹkan àṣà ìbílẹ̀ wa ó ṣe pàtàkì, ó ṣe kókó. Tẹ́ bá wo àwọn Yẹmí Ẹlẹ́bùrúgbọ̀n, àwọn yẹn ti gbé Ọ̀ṣun lọ jìnnà. So tó bá tún wo àwọn Ifálékè, gbogbo àwọn Ṣàngó Áfíríkà, Ọ̀ṣun yìí náà ló dáàbò bò wá tó gbé wa débi tá a dé lénìí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọ̀ṣun. Adúpẹ́ Olódùmarè. Mo tí bá ti dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, màá tó dúpẹ́ lọ́wọ́ Ọ̀ṣun. Torí àwọn Yorùbá wọn ó sọ pé Elédùmarè náà ó náà ní. Àwọn ìránṣẹ́ rẹ̀ náà lọ yin àwọn Ọ̀ṣun tí wọ́n kó wá wọn lórí ayé ṣe. Bẹ́ẹ̀ni wọ́n ní ká sọ nǹkan àṣà ìbílẹ̀ wa nù ká lè mọ̀. Mọ́níkà ni wọ́n fún mi ní ṣọ́ọ̀ṣì, ṣùgbọ́n mo wá wò pé òótọ́ ni, ṣùgbọ́n nǹkan àṣà ìbílẹ̀ wa ó ṣe pàtàkì, ó ṣe kókó. Kò yẹ ká jẹ́ kí àṣà ìbílẹ̀ wa ó sọnù, torí orísun wa ni nǹkan àṣà ìbílẹ̀. Ìyẹn ò sọ pé kẹ́ mọ́ lọ sí ṣọ́ọ̀ṣì. Kábíyèsí aláàjì ni wọ́n lọ sọ́ṣun. Irú ọkùnrin tó wà nìbàdàn tí wọ́n pe tí ìjẹran yẹn ó lọ sọ́ṣun. Gbogbo àwọn èèyàn ló ti tẹ̀lé ìṣẹ̀ṣe ò ní kó mọ́ lọ sí mosque, ìṣẹ̀ṣe ò ní kó mọ́ lọ sí yídì. Nǹkan àṣà ìbílẹ̀ wa ni, ó ṣe pàtàkì, ó ṣe kókó. Adúpẹ́. Màmá ṣíṣe yín ni tó wà lẹ́yìn, mo rí pé ìlẹ̀kẹ̀ lẹ fi ṣe. Kí ni àwọn nǹkan tó ń ru ìfẹ́ rò pé kí ni wọ́pọ̀ ṣáájú àsìkò yìí, àwọn tó ń fi ìlẹ̀kẹ̀ ya àwòrán báyìí, ṣẹ́yìn lẹ bẹ̀rẹ̀ rẹ̀ ni àbí ìbolẹ̀ tó kọ́kọ́ rí? Ọ̀gá wa pátápátá ó wà lóṣogbo, ìyẹn ọ̀gá wa Jimoh Ibrahim. Ṣé wọ́n sì ń bẹ láyé dìsìn? Ó wà láyé. Sẹ́rí Blinken 50 years ago, Secretary of State 50 years ago ni wọ́n sẹ́ndì wa lọ sí 51 years ago wọ́n sẹ́ndì wa lọ sí Amẹ́ríkà. Ọ́fíìsì wọn ni o, pé ká lọ kọ́ wọn ní nǹkan àṣà ìbílẹ̀ wa. So Jimoh Ibrahim kọ́ wọn ní blacksmith, èmi kọ́ wọn ní aṣọ òfì obìnrin, aṣọ òfì yìí. Wọ́n mú èèyàn 6 láti Nàìjíríà, wọ́n wá mú èèyàn 4 láti gbogbo other Africa country tó kù. So àwa tá à ń ṣe ìlẹ̀kẹ̀ àwa bíi 7 ni, ṣùgbọ́n òun lọ̀gá pátápátá. David Dele òun ti ṣaláìsí. So àwọn míì náà, ẹnìkan náà tó wà níbí ni, ṣùgbọ́n àwa nísìnyí èrò ti pọ̀ rẹpẹtẹ tó ń ṣe ìlẹ̀kẹ̀. Ṣùgbọ́n ṣé ó ti wọ́pọ̀ báyìí ní ìsìn tí wọ́n fi ìlẹ̀kẹ̀ yàwòrán? Àwọn èèyàn gan fẹ́ lè mọ̀ pé ìlẹ̀kẹ̀ ni wọ́n fi yàwòrán o, lẹ́yìn fi yà báyìí, ṣé èèyàn lè fọwọ́ kàn? Ẹ lè fọwọ́ kàn, tẹ́ ẹ bá fọwọ́ kàn ẹ ní mọ̀ pé ìlẹ̀kẹ̀ ni. So nǹkan tá a torí ń ṣe oríṣi kọ́lọ̀ wọ̀nyí pé àwọn míì wà wọ́n sọ pé àwọn ò rí kọ́lọ̀ ìlẹ̀kẹ̀ tí wọ́n bẹ́ àwọn. So wọ́n mọ̀ wá kọ́lọ̀ káàkiri. À ń sọ pé nǹkan tí gbogbo kọ́lọ̀ lè ṣe, kọ́lọ̀ 4 náà lè ṣe. Tẹ́ bá wo kọ́lọ̀ ìkọ́lọ̀ 4 péré ni. Ṣùgbọ́n kí ni nǹkan tó ń ru àwọn iṣẹ́ yín lọ́kàn? Bó ni ẹ ṣe wò pé ẹni tí mo fẹ́ yà ní báyìí ni mo ṣe fẹ́ gbé kalẹ̀, nǹkan tí mo fẹ́ fi iṣẹ́ ìtọ́ka sí ni? Ṣé mọ̀ pé àwọn artiste tá ń yàwòrán kì í ṣe ẹ̀bùn ni, torí ẹlòmíì wà tí ò lè yàwòrán tó sì ń ṣe art. Ẹlòmíì wà tó jẹ́ pé Ọlọ́run ò fún lẹ́bùn àwòrán yíyà, ṣùgbọ́n tiwa mo kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú iṣẹ́ ọnà. Ṣé mọ̀ pé àdìrẹ symbol yìí ọnà ni. A ní egun ẹja, a ní pílà mọ̀kú, síbí, iyọ̀ ló ń yọ, àwọn design ló ń jẹ́ bẹ́ẹ̀ yẹn o. Orí mi pé súnbèbè, yàrínì, agboolé, gbogbo oríṣiríṣi symbol àdìrẹ ló ní orúkọ. Eléyìí tó wà lẹ́yìn yíyẹn wọ́n yọ̀ sí ni wọ́n pè. Wọ́n yọ̀ sí. Wọ́n yọ̀ sí àdìrẹ, wọ́n yọ̀ sí. Aṣẹ́wó tó lọ Mẹ́kà báyìí, aṣọ tó fi ṣe yọ̀tọ̀míláwà
kí ni wọ́n rò débẹ̀ irú àwọn nǹkan tí mo fẹ́. design wọ̀nyẹn ojú tó ń sọ̀rọ̀ ṣàìṣàì bọ̀bọ̀ lára àwọn ìtàn àdìrẹ náà ni nǹkan tó jẹ́ kí Òṣogbo àti Abẹ́òkúta ó popular. Òṣogbo ni ọ̀gá ṣùgbọ́n Abẹ́òkúta wọ́n sọ pé àwọn lọ̀gá ṣùgbọ́n torí pé Òṣogbo ìlú aró ṣùgbọ́n Abẹ́òkúta gbé onístẹ́ńsù ọlọ́ba làwọn ń ṣe ní Abẹ́òkúta. Àwọn Ìbàdàn àwọn náà ń ṣàdìrẹ òun ni wọ́n pè ní Ìbàdàn dùn. Èkó ń ṣàdìrẹ àwọn tiwọn ni wọ́n pè ní Olú Òkun. ẹ jẹ́ pé olùkọ́ kan fẹ́ ló ní style tí wọ́n. Kánò wọ́n ṣàdìrẹ eléso. Àwọn Benue wọ́n ṣe olóṣùpá. Àwọn Ìgbò ń ṣe oní alábẹ́rẹ́ tí wọ́n pè ní oníko so wọ́n stitch gbogbo ẹ̀. So àwọn gbogbo Nàìjíríà tó ń ṣe àdìrẹ ìlú méjì tó popular jù ní Òṣogbo àti Abẹ́òkúta. ṣùgbọ́n Òṣogbo lọ̀gá. ọ̀gá l'Òṣogbo ọ̀gá l'Òṣogbo so à ń dúpẹ́ pé àwọn tún fi aró kún tiwọn òun ni wọ́n sì máa sọ pé Òṣogbo ìlú aró. níbo ni àwọn gálárì yín níbo ni ó wà ní ìsìn? Mo ṣètò ń gbọ́ ní kópẹ́kópẹ́ ó yá kí yín kú oríire ti tẹ́dẹ́ tí ẹ ṣẹ̀ṣẹ̀ ṣí. ok tí ẹ jẹ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ni? bẹ́ẹ̀ ni mo rí lórí ayélujára. mo tẹ̀ ti ní kíní sí Ẹdẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tipẹ́tipẹ́ láti 1982 ṣùgbọ́n mo kàn ṣẹ̀ṣẹ̀ sí gálárì tuntun síbẹ̀ ṣùgbọ́n nísìnyí ọ̀sẹ̀ yìí a ń lọ sí Abẹ́òkúta a fẹ́ lọ ṣe gálárì sí Olúmọ Rock. So àwọn gálárì ìtàkọ́kọ́ ní Òṣogbo 1967 lè ṣí ní ti Òṣogbo. So after ìyẹn mo wá lọ sí Àbújá ní 1996. 1996. Mo ṣe kíní àdìrẹ sínú Lẹ́kì ní 1992. Wọ́n ní àwọn ò fẹ́ bísínẹ́sì àdìrẹ yóò rọ́ọ̀fù kíní àwọn ò fẹ́ ká kúrò ní inú Lẹ́kì òun ló jẹ́ kí n wá síbí ní 1996 ni mo ra lẹ́bí so 2006 ni mo tó kọ́ bí nígbà tí wọn ò jẹ́ kí n gbádùn nínú Lẹ́kì. So Abuja 96 ṣùgbọ́n wọ́n ṣẹ̀ṣẹ̀ approve plan ní 2003. So ti Kogi 2000 that is ní Ògìdì. So workshop mẹ́rin ni mo ní. Workshop àkọ́kọ́ yìí ó wà ń bẹ̀ báyìí tẹ́ bá débẹ̀ ẹ máa rí ó kéré ju èèyàn 150 tí wọ́n ṣe àdìrẹ òun ni wọ́n fi ń jẹun. Wọ́n wá láti 36 states láti wá kọ́ àdìrẹ ọ̀fẹ́ ni à ń kọ́ wọn. Mo sì tún ṣe ilé ibi tí wọ́n gbé fún wọn. Ní ti Àbújá a ní èèyàn 80 sí 100 every 3 months. ni wọ́n wá tọ́ àwọn ilé ìbátan náà àwọn ilé òkun wá a ní hostel síbẹ̀ yẹn fún wọn a sì ní workshop síbẹ̀ yẹn. Tí àwọn Tògìdì 265 women aṣọ híhun òfin obìnrin torí ìyẹn náà ti ń die off torí ẹ̀ ló jẹ́ ká fókọ̀sì sí orí aṣọ híhun ti Ògìdì Ìjòmú Kogi state. Tí Èkó ń bí nǹkan ọrùn máa fi hàn nǹkan ọrùn bíi ẹyin màálù bíi màálù tí wọ́n lè fi sára ìgànná gbogbo ẹ̀ lè máa rí. So tí Abẹ́òkúta yìí nǹkan bíi yarí nìlá máa ṣe ń bẹ̀ pẹ̀lú báàgì pẹ̀lú àdìrẹ nǹkan tá a máa kọ́ wọn bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n ní Olúmọ gangan ni ó wà. Olúmọ Rock event center wọn gómìnà yẹn gómìnà dáadáa ni ó láìkì nǹkan àṣà ìbílẹ̀ fúnra ẹ̀ ló pè wá. ìyún Dàpọ̀ Abíọ́dún. bẹ́ẹ̀ ni Dàpọ̀ Abíọ́dún gómìnà àwọn èèyàn bẹ́ẹ̀ náà ni gómìnà wa gómìnà Adélékè. ti t'Ọ̀ṣun náà. t'Ọ̀ṣun ó ṣe gudugudu méje yàyà mẹ́fà ó tún fẹ́ ṣe birthday fún mi báyìí. So gómìnà Èkó náà ṣe birthday fún mi nígbà tí mo 70 o Sanwó-Olú torí gbogbo pé wọ́n fẹ́ mú number 1 place to visit ẹ̀yin náà ìgbà tẹ́ ti jókòó pé kò sí àlejò lẹ́nìí ni o tálejò bá wá ó yẹ ká àmọ́ ní 200 lójúmọ́ kan lójúmọ́ òyìnbó nìkan òyìnbó kan wá ó ní òun ò tí ì rí òyìnbó tó pọ̀ tó ìrí ní ojú kan nígbà tó rí àwọn bíi 20 25 lẹ́ẹ̀kan ṣoṣo lóyìnbó lẹ́ẹ̀kan náà tí wọ́n wá bí. ó ní àtìgbà tó ti wà ní kínní pé òun ò tí ì rí kóyìnbó kan déédéé wá pé òun wá wo iṣẹ́ ọnà
so ṣùgbọ́n ní Èkó bí mélòó lẹ lè tọ́ka sí lọ́dún kan pé tí wọ́n ń wá síbí láwọn òyìnbó tí wọ́n ń wọlé wá pé a fẹ́ wá. ó kéré jù ní ẹ̀rin ọdún tá a bá ní òyìnbó nìkan wọ́n lé ní 100,000. àjẹpọ̀ owó ńlá gan lẹ́yìn gan pa wọlé fún rárá pé wíwálé wọn tí wọ́n wá láti sínú ọrọ̀ ajé Abu Dhabi, Dubai, gbogbo different country. Ọba Morocco wá bí. The king of bẹ́ẹ̀ ni ẹ sọ fún mi. Ọba Morocco ó wá bí instead kó lo ọjọ́ kan ó lo ọ̀sẹ̀ kan tó bá ti dé yóò wà ní òun fẹ́ sùn sí gálárì. ó ní níbi tí wọ́n lè sùn yìí ó ní òun ò fẹ́ kúrò tó ojoojúmọ́ yóò wà yóò jókòó yóò ní òun fẹ́ mu kókì. èmi ò mọ̀ pé president ni sọ fún Joe Clark of Canada. nígbà tó wá bí ó ní òun ò tí ì rí African art ní ojú kan tó pọ̀ tó èyí. tó pọ̀ tó báyìí I think this is the biggest in West Africa àbí bí wọ́n ṣe tọ́ka rẹ̀. gbogbo Africa nígbà tí àwọn CNN Christian Piopo ó lọ sí gbogbo 54 country ní Africa ó ní this is the biggest. ìgbà tí kinní náà wá kí ló ń jẹ́ o Keith Richard kí ló ń jẹ́ ọkùnrin tó mọ̀ ń ṣe tọ́ káàkiri ok màá sọ orúkọ ẹ̀ láìpẹ́ ó ní this is a gigantic pé òun ò tí ì rí bí ti African art ti pọ̀ tó a tún ní storage bíi 6 o ọ̀kan wà lẹ́yìn kùlé 2 wà ní Bádóre tá a kó sẹ́ sí ní ojú kan ṣoṣo ẹ̀ rí 25,000 pieces of artwork and each one is handmade creativity tó jẹ́ pé kò sí kíní pé èèyàn print kì í ṣe printing just one original. ìgbà tí Blinken wá ó ní òun ò tí ì dé ọ́fíìsì Secretary of State nígbà tí a fi wá sí Amẹ́ríkà nǹkan tó torí wá sí Nàìjíríà ni kó kàn mọ́ wa nínú àwa 6 àti Nàìjíríà èèyàn 3 ti kú àwa 3 ló kù ó sì hàn náà wa ó fún wa ní kí ni wọ́n fún yàn hàn náà pẹ̀lú awọ́ọ̀dù ẹ̀yọ ó fún wa ní awọ́ọ̀dù ó ní kí ambassador fún wa ní awọ́ọ̀dù inú ẹ̀ dùn tọrọ wà ń bí fún wákàtí 4 ó ti kúrò ń bí ló lọ sí other Africa country so nísìnyí president Germany tó wá kẹ́yìn tó òun wá bí ní November ọdún tó lọ yìí àti pé lẹ́yìn ìgbà tá a wá nù. bẹ́ẹ̀ ni ẹni pósítà ẹ̀ sì wà níta a sì pọ́tírẹ́tì ẹ̀ náà síbẹ̀ yẹn wákàtí 4 nígbà tó ń sọ̀kalẹ̀ nínú kinní màá ní kàn fi click yẹn nígbà tó ń sọ̀kalẹ̀ wọ́n ní níbo ló tún fẹ́ dé ó ní òun máa wá sẹ́kọ̀ọ́ òun máa dé ní Kẹ́gàlárì òun sì máa rí Professor Wọlé Ṣóyínká so àṣà ìbílẹ̀ wa ó ṣe pàtàkì ó ṣe kókó àti pé àwòrán ẹ̀ inú ẹ̀jẹ̀ ló wà kò síbi tẹ́ bá wà tẹ́ bá ti máa wòrán yà tẹ́ bá ti mọ̀ yà tẹ́ ń ṣiṣẹ́ ọnà wọ́n wà yín débẹ̀ ó dàbí ẹ̀yin aláṣà ìbílẹ̀ nísìn tí ẹ̀ ń gbé àṣà wa àti èdè wa lárugẹ ìyẹn ni wọ́n fẹ́ gbọ́ àwọn òyìnbó tún ń kọ́ Yorùbá láti gbọ́ Yorùbá ṣùgbọ́n àwọn èèyàn wa sọ pé no vernacular ní school wọn ò jẹ́ káwọn àwọn ọmọ wa ó yẹ kó wà ní curriculum pé ní school wọ́n gbọ́dọ̀ mọ̀ kọ́ gbogbo àwọn ọmọ wa tó jẹ́ Yorùbá Ìgbò Haúsá wọ́n gbọ́dọ̀ mọ̀ kọ́ wọn nínú curriculum wọn kí èdè ìbílẹ̀ wọn má lọ parun. ní káàdì màmá kí ni ẹ lè tọ́ka sí pé àwọn iṣẹ́ yín tẹ́ ń fi ń ṣàfihàn tẹ́ fi ń tọ́ka fáwọn èèyàn pé ń pàtàkì o iṣẹ́ yìí ní tí mo lọ pọ̀npọ̀n láti ṣe ni ní tí mo fẹ́ káwọn èèyàn máa rí ní káàdì tẹ́ ẹ bá sọ kí ni àwọn kan. tí wọ́n bá ní kí n sọ àwọn olùṣẹ́ mo láìkì aládìrẹ yẹn àdìrẹ mo fẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé àrẹ orúkọ aṣọ ti wà nìyẹn Ankara orúkọ yẹn wá láti Ghana àbàdá ni orúkọ tá ń pè láǹkàrà ní Nàìjíríà then aṣọ òfì gbogbo àwọn nǹkan tó jẹ́ nǹkan aláṣà ìbílẹ̀ wa a fẹ́ kó parun torí ẹ̀ ni mo ṣe ń kọ́ àwọn ọmọ mo lọ sí Italy àwọn obìnrin tó ń ṣe aṣẹ́wó ń bẹ̀ àwọn 5,000 so mo fi àdìrẹ yìí mo fi change 3,000 nínú wọn àwọn Caritas Intercultural àti Shiva àwọn organisation mẹ́tẹ̀ẹ̀ta yìí ló pè mí project yẹn ọdún 5 ni mo fi ń lọ mo ń bọ̀ mo wá kó àwọn èèyàn wa síbẹ̀ mo mú onílù lọ láti discover àwọn tó lè jó tó lè lùlù àyànbìnrin àyànkùnrin so àwọn mú àwọn tó ń gbẹ́gi
Gbẹ́gilére. Agbẹ́gilére àwọn tó máa ṣó iṣẹ́ wọn nígbà tí wọ́n bá ṣe tán àwọn tó ń ṣe oríṣiríṣi iṣẹ́ bíi 6 lásàkó lọ ṣùgbọ́n èèyàn 15 ló wà bẹ́ẹ̀ fún ọdún 6 yẹn tí wọ́n lọ tá ń bọ̀ kó tó di pé a lè change èèyàn 3000 àwọn èèyàn 3000 yẹn nísìnyí wọ́n ti di nílá oníkálukú wọn ti nílé iṣẹ́ wọn wọ́n ti lọ́kọ wọ́n ti bímọ ìgbà tí àwọn kìnní láwọn fẹ́ ṣe story bóyá BBC lórí wọn wọ́n ní rárá o wọ́n ní àwọn ò fẹ́ go to the past pé nísìn àwọn ti di èèyàn tó níṣẹ́ lọ́wọ́ tí wọ́n lọ́kọ pé àwọn ò fẹ́ kí àwọn èèyàn mọ̀ pé àwọn ní aṣẹ́wó mọ́ tó adúpẹ́ inú mi dùn láti ní àsìkò ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú yín Olódùmarè ó jẹ́ rí yín pé ẹ ṣeun màmá adúpẹ́ o. inú mi dùn láti rí ẹ̀yin náà ẹ ṣeun wa lágbára Ọlọ́run iwájú lẹ́mọ̀ lọ ọkọ bá ò ní kọ yín lẹ́sẹ̀ iṣẹ́ àwòrán ìtẹ́ ṣe tẹ́ fi hàn gbogbo èèyàn tí àwọn èèyàn náà fún ọmọ náà gbàgbé àṣà ìbílẹ̀ wa Ọlọ́run ní gbà lọ́wọ́ yín o iṣẹ́ iná lẹ́ẹ̀fì ṣe tẹ́ fi mọ́ tẹ́yìn náà fi mọ́ lọ ìrìn àjò tẹ́ mọ́ dé tó bá yá nísìnyí wọ́n sọ pé ẹ bá wa pé ọmọ yẹn kó wá kọ́ wọn ní Yorùbá ní Brazil ṣe mọ̀ pé àwọn Brazil wọ́n gbé àṣà wa lárugẹ ju àwa gangan lọ ṣe mọ̀ ẹyọ owó yìí màá fi hàn yín ṣe mọ̀ pé owó ni àwọn èèyàn wọ́n sọ di orúkọ burúkú wọ́n ní ẹyọ owó tó bá ṣàtìrí ẹyọ owó báyìí wọ́n á gbọ́ olóògùn ni wàránsì owó tá a ná kó tó di pounds ní ẹyọ owó so tẹ́ bá ti ń fi ìdí ẹ̀ hàn wọ́n pé àṣà ìbílẹ̀ wa ni orúkọ wa gangan náà kì í ṣe gbogbo orúkọ wa bíi Monica ló yẹ ká máa jẹ́ orúkọ àṣà ìbílẹ̀ wa ló yẹ Àjàó Àkànní irú oyè níkẹ́ àṣà níkẹ́ gbogbo ẹ̀ orúkọ àwọn nǹkan tó yẹ ká máa jẹ́ nìyẹn ká mọ̀ tẹ̀lé orúkọ òyìnbó. adúpẹ́ tó ẹ̀yin tí wá adúpẹ́ o ibi láti eré pété fún tòní ó tún dìgbà kan náà Israel Àyànòyè lórúkọ mi pẹ̀lú màmá Níkẹ́ Òkúndáyé ire o.